Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé a ṣe yín lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ ńlá ńlá tí a rí gbà o. Tẹ́ tún jẹ́ kárí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹsàn-án. A gbé yín ga, ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ìyìn àti ọlá ní fún orúkọ mímọ́ yín, nítorí gbogbo àbá rere tí ẹ ní fún wa ní ẹ̀yin Olúwa yóò jẹ́ kó wá sí ìmúṣẹ, àti èyí tí a pàápàá ní fúnra wa ni yóò wá sí ìmúṣẹ. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu yóò ṣe ayé àti ọkàn wa ní rere, yóò tún ilé àti ìgbéyàwó wa ṣe ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 21 oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyàwó sọ pé ìtẹríba àti ìfọwọ́sowọ́pọ̀. Ìtẹríba àti ìfọwọ́sowọ́pọ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Pétérù kínní orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún. Pétérù kínní orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí báyìí ni àwọn obìnrin mímọ́ ìgbàanì pẹ̀lú, tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run, fi ṣe ara wọn ní ẹ̀ṣọ́. Wọn a máa tẹríba fún àwọn ọkọ tiwọn. Nígbà tí a mú Bíbélì kíkà wa fún tòní nínú ìwé Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹtàléníọgbọ̀n. Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹtàléníọgbọ̀n. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín o, gẹ́gẹ́ bí fún Olúwa, nítorí pé ọkọ ní í ṣe olórí aya, gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara. Nítorí náà, gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi, bẹ́ẹ̀ ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún un, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó sì lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tó ní ògo, ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara àwọn tìkálára wọn. Ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀, ó fẹ́ràn òun tìkálára rẹ̀. Nítorí kò sí ẹnìkan tí ó kórìíra ara rẹ̀ o, bí kò ṣe pé kí ó máa bọ́, kí ó sì máa ṣìkẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí Kristi ti ń ṣe sí ìjọ. Nítorí pé àwa ní ẹ̀yà ara rẹ̀, àti ti ẹran ara rẹ̀, àti ti egungun ara rẹ̀. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, òun yóò sì dàpọ̀ mọ́ aya rẹ̀, àwọn méjèèjì á sì di ara kan. Àṣírí ńlá ni èyí o, ṣùgbọ́n èmi sọ nípa ti Kristi àti ti ìjọ. Ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí òun tìkálára rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ìgbéyàwó jẹ́ ohun tó rẹwà láti ọ̀dọ̀ Ọlọ́run. A ṣẹ̀dá rẹ̀ láti mú ayọ̀ àti ìmúṣẹ àyànmọ́ wá fún ọkọ àti aya. Ìwé atọ́nisọ́nà ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì kíkà wa tòní, ó kọ ọ́ síbẹ̀ tónítóní ọ̀nà tí ọkọ àti aya gbọ́dọ̀ jọ bá ara wọn lò. Àwọn ọkọ gbọ́dọ̀ fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí Kristi ṣe fẹ́ràn ìjọ, nígbà tí àwọn aya ní láti tẹríba fún àwọn ọkọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìtumọ̀ ìtẹríba kò yé. Wọn á ní àwọn ní ìtẹríba, ṣùgbọ́n wọ́n kàn fi ọwọ́ sowọ́pọ̀ ni o, ní gbígbà pẹ̀lú ọkọ rẹ̀. Nítorí ẹjọ́ fẹ́ ohun kan náà ni, nítorí ẹ̀yin jọ fẹ́ ohun kan náà. Ìtẹríba ẹ̀wẹ̀ ni nígbà